Ẹgbẹ́ PDP ṣèlérí àtìlẹ́yìn fún Oyèbánjí lọ́sùn. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nípìnlẹ̀ Ọ̀ṣun tí gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí Ọlágúnsóyè Oyinlọ́lá ń darí ti kéde àtìlẹ́yìn wọn fún olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Bọ́lá Oyèbánjí nínú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ Sátidé. Oyinlọ́lá sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ kan tó wáyé nílùú Òṣogbo láìpẹ́ yìí, níbi tí ẹgbẹ́ náà ti fọwọ́ sí Oyèbánjí láti di gómìnà. Ó sọ pé àwọn pinnu láti yapa kúrò nínú ìṣàkóso gómìnà Adémọ́lá Adélékè nítorí bí ìjọba rẹ̀ ṣe ń darí ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyinlọ́lá pẹ̀lú akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí Fatai Akínbádé àti igbákejì alága ẹgbẹ́ PDP ní ìwọ̀-oòrùn gúúsù orílẹ̀-èdè yìí nígbà kan, Alhaji Tajudeen Ọ̀làdìpọ̀ sọ pé wọn kò tíì kúrò nínú ẹgbẹ́ PDP o. Ó fi kún pé ẹgbẹ́ náà pinnu láti ṣe àtìlẹ́yìn fún Oyèbánjí nítorí wọ́n gbàgbọ́ pé ìpinnu náà jẹ́ ohun pàtàkì àti pé ó wá láti inú ìgbàgbọ́ àti ìfẹ́ tòótọ́ láti rí ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn olórí àti ọmọ ẹgbẹ́ PDP nípìnlẹ̀ náà, Oyinlọ́lá sọ pé ìfọwọ́sí Oyèbánjí jẹ́ ìpinnu tó pọn dandan nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tòótọ́ láti mú kí ìpínlẹ̀ náà ní ìlọsíwájú fún àǹfààní gbogbo ènìyàn. Ó ní àwọn olórí àti ọmọ ẹgbẹ́ náà ti pinnu láti dìbò fún Oyèbánjí lọ́pọ̀lọpọ̀ àti láti ràn án lọ́wọ́ láti gba ìpínlẹ̀ náà lọ́wọ́ ohun tí wọ́n ń pè ní ìṣàkóso tí kò ní àkóyawọ́. Lórúkọ ẹgbẹ́ náà, Oyinlọ́lá gba Oyèbánjí níyànjú láti fi ìjọba rere, ìdàgbàsókè ọrọ̀ ajé, nǹkan amáyédẹrùn, ètò ẹ̀kọ́, ìlera, ọ̀gbìn, ìrónílágbára àwọn ọ̀dọ́ àti ṣíṣe àwọn àǹfààní fáwọn ènìyàn síwájú. Nínú ọ̀rọ̀ wọn, Akínbádé àti Ọ̀làdìpọ̀ tún ké sí gbogbo ọmọ PDP nípìnlẹ̀ náà láti dìbò fún Oyèbánjí lọ́pọ̀ yanturu. Àwọn méjèèjì sọ pé ìpinnu wọn ni láti fi APC ṣe àyànfẹ́ wọn ní àkókò yìí, kì í ṣe nítorí àǹfààní ara ẹni ṣùgbọ́n nítorí ire ìpínlẹ̀ àti àwọn aráàlú ni. Mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórí omi tẹ́lẹ̀ rí Adégbóyèga Oyètọ́lá fi ayọ̀ hàn lórí ìpinnu táwọn olórí àti ọmọ ẹgbẹ́ PDP nípìnlẹ̀ náà gbé. Ó ṣàpèjúwe Oyinlọ́lá gẹ́gẹ́ bí olóṣèlú tó ní ọgbọ́n lórí tí ìtàn iṣẹ́ òṣèlú àti àwọn àṣeyọrí rẹ̀ kò ṣeé fojú kéré rárá. Oyètọ́lá ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láti dúró pẹ̀lú ìpinnu wọn àti láti máa gbé ní àlàáfíà. Ó ní ìṣẹ́gun ní tiwa pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run. Nígbà tó ń fèsì, Oyèbánjí sọ pé àtìlẹ́yìn tí òun rí gbà láti ọ̀dọ̀ àwọn oríṣiríṣi ẹgbẹ́ nípìnlẹ̀ Ọ̀ṣun yóò ran APC lọ́wọ́ láti borí nínú ìdìbò gómìnà ọ̀hún. Lórí àwọn ìbéèrè tí ẹ̀ka Oyinlọ́lá gbé kalẹ̀, Oyèbánjí sọ pé òun ṣetán láti darí ìjọba tó gba gbogbo èèyàn mọ́ra tí wọ́n bá dìbò yàn án.